Ó ti dójú ẹ̀ ọmọ Yorùbá tí bá níná ń jó lórí omi ẹni lọ kó eérú ẹ̀ wá ẹni kì lọ kó ẹ̀rí ẹ̀ wá ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀. Kábíyèsí Elédùmarè ṣèbẹ́ ní àwọn Akíntayé ò ṣiṣẹ́, ṣèbẹ́ ní olóyè Sunday Igboho ò ṣiṣẹ́, ṣèbẹ́ ní bàbá wa Professor Banji Akíntóyè wọn ò ṣiṣẹ́. Ó tàn àbí ó tàn? Kábíyèsí Elédùmarè. Mo sọ fún yín, ṣé mi sọ fún yín? Mo sọ fẹ́yìn èèyàn wa, mo ní ẹ jẹ́ ká fọkàn balẹ̀, àwọn bàbá yìí máa gbé wa dóko ẹrú. Gbogbo àwọn nǹkan táwọn bàbá yìí ṣe kò sí nǹkan tó kéré bẹ́ẹ̀. Eléyìí tó balẹ̀ yìí ó gbẹnu tán. Àwọn government senior official láàyè tó ń deny visa tó ń náwó gan wọn, ìtọ́ ti mú nínú wọn bẹ́ẹ̀ tó ti ṣẹ̀wọ̀n wà, ìtí wọ́n ti ní kò gbọ́dọ̀ wọ western world mọ́ ó wà, a lot of things like àṣẹ petition yẹn ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni o. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ṣé mi sọ fún yín pé gbogbo bá ṣe ń pariwo àwọn international community gbọ́. Mo sọ̀nà mo ní tá a bá ń pariwo tẹ́yìn share ẹ̀, tẹ́yìn pín káàkiri, tẹ́yìn comment, tẹ́yìn like ẹ̀, tẹ́yìn give summary gbogbo nǹkan tá a sọ wípé o ń tọ́wọn ọkùnrin yìí ń sọ o gbogbo àjọ mọ̀ sí ni o gbogbo àjọ fọwọ́ sí ni o. Mo sọ fún yín, mo ní mi sọ ẹlòmíì ṣe rí bàbá mẹ́ńtọ̀ mi lára Kóìkì, Yèyédára, Lady K, Bàbá Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká jẹ́ frontline media Yorùbá nation ẹ̀yìn tí màá dárúkọ yín ẹ má bínú, tí bá ní kí n máa dárúkọ lọ màá ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àwa media generally àdúrà wa ti gbà o, àdúrà wa ti gbà. Pàápàá jùlọ èmi ọmọ yín ń tẹ́ bá rí lọ́dọ̀ èmi ọmọ yín máa bí tì ẹ má fọwọ́ yọ̀bọ̀ kẹ́mu ọ̀fáàmù ni. Now àwọn international communities wọn a gbọ́ pé àlẹ́yẹ́kì wọ́n ti fún bàbá Tinubu ní 48 hours láti arrest and prosecute Gumi. Ó ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì mi náà. Bóyá ṣọ́ọ̀kì yín nísìn bẹ́ẹ̀ ló ṣe ṣọ́ọ̀kì mi. Kò wá tán síbẹ̀ o. Ẹ jẹ́ a ṣe gbòòsà mẹ́sàn-án tó gbó áhùn fún bàbá wa emeritus merited intelligent distinguished lawyer royal dependable honest professor Adébánjí Akíntóyè Stephen àti bàbá mi general commander field marshal generalissimo olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rin kádà rírin ládé bàbá wa láàfin Ọ̀ládé adé aládìkúnra gbàfà láàfin mádẹ̀mádẹ òjò pàṣẹ kẹrẹ mádẹmọ Àtìbà. Kábíyèsí Olúwa mi Ìgbòho Òòṣà ẹni tí ò mọba ló fọ bá ṣe rí. Ọmọ Yorùbá a kú oríire. Ṣé mi sọ fún yín ní báyìí bàbá wa Professor Banji Akíntóyè is going from one country to another outside Africa ni o. Bí bàbá wa ṣe dàgbà tó kọ́ tí wọ́n máa ṣe irú àwọn ọkọ bẹ́ẹ̀ yẹn mọ̀ pátì lẹ́yìn la gbọ́dọ̀ fún bàbá bẹ́ẹ̀ àti bàbá wa olóyè Sunday Igboho. They are working both morning, afternoon, evening and night. Àwọn bàbá yìí ò kì í sùn. Wọ́n náwọn bàbá wa Professor Banji Akíntóyè wọ́n ní báwọn ṣe wà yìí oore ọ̀fẹ́ Ọlọ́run làwọn ń dúró dè pé àwọn ti dàgbà ṣùgbọ́n káwọn tó lọ àwọn máa Ọlọ́run á lò àwọn láti fi nǹkan tó dálẹ̀ sílẹ̀ Yorùbá. Kí ni nǹkan tó dá òun? Láti jẹ́ ká gba òmìnira. Mo wá gbàdúrà pé nígbà táwọn máa gba òmìnira yìí Ọlọ́run á fún bàbá Akíntóyè àti èmi àti ẹ̀yin tẹ́tajọ́ ṣe tọkàntọkàn tọkàn wájọ orí bákan náà
pé a fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá bọ́ lóko ẹrú for free for real lágbára Ọlọ́run kò ní ṣẹ̀yìn wa àní sí láhàámọ́ àní sí lórí ìdùbúlẹ̀ àìsàn àní sí nínú kòtò ojú wa ló máa ṣe nínú ọlá nínú àìkúbálẹ̀ ọrọ̀ nínú àlàáfíà tó péye àní kó bá yàn wọ́n sì ní kó bá wa. Ẹ ṣàmì ẹ̀yà bí ọmọ ẹ ti gbọ́ kankan ẹ bá mi gbé fídíò ìrìn àjò kí lẹ ti gbọ́ ẹ máa ti gbọ́ tó ṣẹlẹ̀ sí Sọ́tà Sókótó ẹ máa ti gbọ́ tó ṣẹlẹ̀ sí Mẹ́tawálé ẹ máa ti gbọ́ tó ṣẹlẹ̀ sí mélòó ẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín mo sọ fún yín mo ní íńtẹ́ẹ̀tì èmi ọmọ yín MASBTV tí mo get ó kọjá bẹ́ẹ̀ kọ́ lọ máa mú wa information wà nílẹ̀ bí ẹ̀pẹ́ ṣùgbọ́n ìlú tí mo wà mo fẹ́ ṣe fídíò ẹ̀kọ́ lásán mo ná more than 20,000 tábà ṣe sówó wa more than 30,000 so òun ló fà á tí ò fẹ́ fi bẹ́ẹ̀ fi rọrùn mọ́ bí ti tẹ́lẹ̀. Now lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ Sọ́tà Sókótó ó bẹ̀rẹ̀ sí ní sá káàkiri torí pé àwọn international communities wọ́n ti gbé ọ̀rọ̀ yẹn déwájú headquarter wọn tó jẹ́ United Nations UNPO ti wà ńbẹ̀ African Union ti wà ńbẹ̀ a lot of international communities ti wà níbẹ̀ báyìí wọ́n wá ní wọ́n fún bàbá Tinubu ní 48 hours láti mú Gumi àti prosecute àti Sọ́tà Sókótó bọ́dún sọ allegedly àti Sọ́tà Sókótó El-Rufai Mẹ́tawálé they are now all on the run wọ́n ti sá káàkiri nísìn wọ́n ti ń wá gbogbo ọ̀nà láti rí dájú wípé bàbá Tinubu support àwọn torí pé bàbá Tinubu nìkan ló lè yọ àwọn northern elders nínú wàhálà tó kú sí. Inú tèmi dẹ̀ máa dùn tí bàbá Tinubu bá lè gbójú sẹ́gbẹ̀ẹ́ kó má ṣe bẹni torí wọn kó jẹ́ kó invade wọn because àwọn Amẹ́ríkà wọn ní sọ̀rọ̀ kó má ṣe anywhere tẹ́ bá ti rí tí Israel ti ń dún tẹ́ mọ̀ pé Amẹ́ríkà ló ń dún yes torí pé Shettima ti lọ gbàbọdè fún Amẹ́ríkà ó ti gbàbọdè fún Israel àwọn tó dẹ̀ lọ gbàbọdè fún yìí àwọn ó dàbí kó sọ pé kọ́ ọmọ máa sọ fún bàbá ẹ̀ kóhùn kì í ṣẹgbẹ́ bàbá ẹ̀ lọ́jọ́ orí ọdún mélòó ló bá tiẹ̀ wà nínú ẹ̀mí ìyẹn ò kan àwọn èèyàn physical something wọ́n fẹ́ sọ̀rọ̀ lé abẹ́wà gbà mí ni Shettima ti fọwọ́ ara ẹ̀ fi báyé gbogbo àwọn Fúlàní jà tó ń fún ara ẹ̀ kò mọ́ ó ṣẹ́mọ̀ àkàbẹ́ni lórí òun fẹ́ jẹ́ kó múdà kọjá wájú òun níbi tó bá mú gbẹ̀yìn ẹ̀. Now àwọn Amẹ́ríkà àti Israel wọ́n ní kódà nǹkan tí mo sọ yìí mo máa play evidence o mo máa play ẹ̀ fún yín tẹ́ máa fi tí yín gbọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín èmi ọmọ yín MASBTV mo sọ bẹ́ẹ̀ ṣe ohun tí bá ní ṣe mi ní sọ láíláí ohun tí bá sọ kẹ́ mọ̀ pé ohun tó bá wọ́n mi tí mi bá padà ṣe nǹkan yẹn mo sì máa padà wá ṣe tàbí kó jẹ́ pé mo gba ìpè láti ibi tí mi ti lè sọ pé mo ń kọ̀rọ̀ sí wọn lẹ́nu. Now Sọ́tà Sókótó àtàwọn yòókù ẹ̀ di ara wọn ní ẹ̀tàsíkẹta ọmọ pé president nìkan ló lè gbà wọ́n lẹ̀ tó máa yarí pé wọ́n gbọ́dọ̀ gbé wọn lọ sí Amẹ́ríkà bí Israel láti lọ jẹ́jọ́. Now gbogbo ara mọ̀ pé bàbá Tinubu àtàwọn intelligence force Israel kan agbálẹ̀jẹ́ dìgbé nígbà kan kó wọn wá láti wá wọn wà lọ́wọ́ lórí ọ̀rọ̀ Boko Haram kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣá. At the end of the day wọ́n gàdá gbogbo àwọn tó ṣiṣẹ́ bí gbogbo wọn dẹ̀ ti mọ̀ wípé ọ̀rọ̀ tí Amẹ́ríkà tí Israel bá ti dá sí Ọlọ́run ló dá sí o
bó bá ń bá wọn jà bí ìgbà téèyàn fẹ́ bọ́ lọ́run jà ni o á kọ̀ ṣera ẹ̀ ló fò dànù. wọ́n dẹ̀ mọ̀ pé pírẹ́sidẹ̀ntì lágbára láti yarí kanlẹ̀ amẹ́ríkà gbọ́dọ̀ gbé wọn lọ pé sì gbọ́dọ̀ gbé wọn lọ. Shettima fún ara ẹ̀ òun náà ẹ máa wo wọn a gbọ́ pé wọ́n dárúkọ tiẹ̀ torí immunity tóun ní báyìí as vice president torí immunity tó ní wọ́n sọ kan nípa tiẹ̀ wọ́n bóun gbò mọ́kúlá tiẹ̀ ló máa wọ́ọ̀sì yà tiẹ̀ ló máa wọ́ọ̀sì. ẹ mọ̀ pé àwọn òyìnbó tẹ̀ ń wò yẹn wọ́n ní satellite ní gbogbo African countries tó fi mọ́nítọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìlú oníkálukú tí àdé ní kankan tá lè ṣe sí. náà Sultan Sokoto àtàwọn ẹranko ẹgbẹ́ wọ́n ti lọ fún àwọn èèyàn lówó láti máa fẹnu tún Fúlàní ṣe. irú ìtúnisẹ àbí damage control lẹ fẹ́ ṣe tí Fúlàní máa fi dàbí èèyàn gidi ilẹ̀ Yorùbá kò sí. bóyá ká sọ pé àwọn tó ń gbowó lọ́wọ́ kan ń gbà láti fowó wọn jẹun lásán tí kò dẹ̀ ní tẹ̀yìn ẹ̀yọ. nísìnyí báyìí ohun tí Amẹ́ríkà fẹ́ ṣe yìí kò sẹ́ni tó lè stop wọn torí pé Tinubu jẹ́ president ó kàn lè ṣagbára presidency for the main time dẹ̀ ní tó bá ti kúrò lórí oyè Amẹ́ríkà ìnáwó gbọ̀n torí nísìnyí ohun wàhálà tíṣẹ́ẹ̀tì máa lọ dálẹ̀ òun lamẹ́ríkà sásá bẹ́ẹ̀ tí wọ́n sásá bẹ́ẹ̀ jẹ́ Christian genocide ṣé kò ṣẹlẹ̀ ni ẹ sọ fún mi ṣé wọ́n pa àwọn èèyàn ni ẹ mọ̀ pé àwọn Fúlàní gbọ́ ìwà ẹ mentality wọn ni wípé àwọn táwọn jẹ́ Fúlàní nìkan làwọn jẹ́ mùsùlùmí gbogbo ẹ̀yà tó kù Christian ni wọ́n àtàwùsá ni o àti Ìgbò ni o àti Yorùbá ni o àtàrà Ìlọrin ni o àti gbogbo ẹ̀ ni o wọ́n kà wá kún kèfèrí wọn ò rí wá bí mùsùlùmí òun lẹ ṣe rí wípé tó bá dàbí rọ ẹ̀yin ìyá àti bàbá mi ẹ máa já mi ẹ̀yin sì fi máa ń tẹ̀ ń wo prógámù ẹ já mi pé ọlọ́dẹ ṣe ẹ̀yin tẹ jẹ́ ìmáàmù kan ẹ pọ̀ lórí iṣẹ́ òní ẹ já mi tí bá parọ́. So now ọmọ Yorùbá ṣe rí kọ́lọ̀ kó ṣàánú Sultan is now on the run. Shettima fún ara ẹ̀gbọ́n pé ò bá lè mọ̀ láti gbà tí ultimatum yẹn ti dé. Kó má dàbí pé kíjẹ̀ ló ń sọ látàárọ̀ táàrẹ́ rí ẹjẹ̀ ń fún yín ní ẹjẹ̀ ń play evidence. Mo lè má play gbogbo evidence yẹn tán torí pé mi mọ èèyàn tẹ́ tó ní channel yìí jẹ́ kẹlòmíì wà tẹ́ bá lò nǹkan ẹ̀ tí ò ṣe pé bẹ́ẹ̀ mọ̀ sí tàbí tẹ́ẹ̀lù láti fi support kan tó sọ kò sára tí irú wọn kì í dá nígbà míì ìdí nìyẹn tí mo ṣe gbọ́dọ̀ fọgbọ́n ṣe. ọmọ Yorùbá ọwọ́ ti tẹ̀gún mi kí ni mo sọ fún yín ọwọ́ ti tẹ̀gún mi tó máa wò pé òun gbọ́ náà kẹ́ka jọ gbọ́ kìíní. Around Sheikh Ahmad Gumi has started to get attention again, and this time the headline is heavier than before. Reports have been circulating that the Israeli military has allegedly given the Nigerian federal government an ultimatum, asking them to arrest Sheikh Gumi first. This is a very strong claim, and it has caused serious conversation both online and with government. An ultimatum, asking them to arrest Sheikh Gumi first. This is a very strong claim, and it has caused serious conversation both online and offline. People are asking, why Israel? Why now? And what exactly is going on between the Nigerian government, Sheikh Gumi, and the international community? Before we go deep into it, please remember to like this video right now and subscribe to the channel if you enjoy getting real news without confusion. Your support helps us continue bringing you verified updates every day. Now, the name Sheikh Ahmad Gumi is not new to anyone following security issues in Nigeria. He's a popular Islamic scholar, a former army captain, and a man who has always been vocal about every day. Now, the name Sheikh Ahmad Gumi is not new to anyone following security issues in Nigeria. He's a popular Islamic scholar, a former army captain, and a man who has always been vocal
about his views on insecurity. Ẹ wo kó má dàbí bóyá màá lọ pí ẹ̀ kọjá bó ṣe ṣé náà ti mo sọ fún yín mo ní gbogbo àwọn tó ń dá wà láàmú ní Nàìjíríà gbogbo àwọn Fúlàní tẹ̀rí they are all military men and forces ológun ni gbogbo wọn ẹni tó jẹ́ former Nigerian army captain tí ẹ kó máa liaise pẹ̀lú àwọn terrorists àbí sọ́tà lójú tó jẹ́ brigadier general tí ẹ kó máa ṣe orúkọ bẹ́ẹ̀ tí ẹ kó máa gbò nǹkan tí ò ṣe é gbò yẹn lè fi máa mọ̀ wípé ó ti pẹ́ tí kìíní ti ń ṣẹlẹ̀ social media ló tú àṣírí now àwọn Amẹ́ríkà ti yarí nísìnyí Israel ti yarí gbogbo tí ń sá kíjokíjo lọ bá bàbá Tinubu ọmọ Yorùbá ẹ jẹ́ ká jọ ránṣẹ́ sí bàbá Tinubu ẹ bá ránṣẹ́ sí wọn ní comment section ṣé kó gbà wọ́n bí ọmọ kó fi fà wọ́n létí ni ṣé kí wọ́n má dá sọ̀rọ̀ wọn rárá ni ṣé kó má jẹ́ kó fi tiwọn kó bá tiwọn ni kó sì ti lọ arrest Gumi because tí Amẹ́ríkà ò bá rí kí bàbá ti allegedly bí wọ́n ṣe ní kó arrest allegedly bí wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ arrest ẹ̀ tó bá arrest ẹ̀ bẹ́ẹ̀ Amẹ́ríkà máa ṣe kódà bá Amẹ́ríkà ṣe ń sọ pé àwọn máa invade Amẹ́ríkà lè ti wà nínú Nàìjíríà látọ̀sí bí ọ̀sẹ̀ kan sẹ́yìn tẹ́lẹ̀ kọ́kọ́ lẹ̀ ní mọ̀ president gan lè má mọ̀ gbogbo àlàyé kan tí Trump ṣe nígbà tí Palestine nígbà tí Iraq ní sá àbí Iran táwọn àti Israel tí wọ́n ń jagun tí Trump sọ fún wa pé àwọn fún Iran ní tí Iran àbí inú Iraq bí àyàbí tí wọ́n tọ́jú lẹ́yìn báwọn fún wọn ní 2 weeks kó fi lọ ṣàtúnṣe àìjẹ́bẹ̀ àwọn máa ṣe kí ni àwọn máa kọ́mìn wọ́n fi yẹn take body síwájú láàárọ̀ nígbà tó máa dá lé mọ́jú báyìí Amẹ́ríkà ti sọ àdólóyò wọ́n ti fọ́ gbogbo bí nǹkan agbára Iran tẹ́lẹ̀ mọ̀ pé America is a very intelligent country tàbá wọn ti agbọ́ kọ̀ọ̀kan náà gbà kan táwọn bọ̀bọ̀ àmì kan tí wọ́n ní wọ́n kidnap tó gbé lọ ní forest tó sẹ́ni signal sí Amẹ́ríkà dẹ̀ wọlé bóyá through submarine ni bóyá nǹkan kan ni wọ́n dẹ̀ wọlé làìbá bí ọ̀sẹ̀ kan náà fi wọnú reserve tó ti gbogbo ẹ̀ tí kọ́kọ́ tó wá lọ kí wọ́n tó wá lọ rescue ẹni tí wọ́n jí gbé lẹ́yìn tó rescue ẹni tó padà sí Amẹ́ríkà tó ní Nàìjíríà ṣe mọ̀ pé wọ́n wá ni wọ́n ṣe sọ síta fún Nàìjíríà it shows the level of insecurity tó wà Nàìjíríà country wo ló lè ṣe bẹ́ẹ̀ fún Amẹ́ríkà tí country ẹ̀ bá dọ̀wọ́ á jẹ́ tán kò sí country náà tó lè dọ̀rọ̀ ẹ̀wò kò sí kó tó di pé a máa play second video tó wà lọ́wọ́ mi ẹja tó sáré lókè ọ̀hún. Olúṣadé ní pẹ̀lú abáwó tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá bojú komi ní dábí ariwo wàṣẹ sẹ́rẹ̀ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò ó bá rí bí ògògò sísẹ́lẹ̀sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyé fún Aníkúlápó ní jìgàjìgà bí ẹ̀kọ́ akọlabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lalala bí iná àjẹun táwọn ìyàwó bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣòwò bẹ́ẹ̀ olóyè máyé fún Aníkúlápó oṣù òróró sùmàlú lórí ọkiri ojú ọmọ fún àkókò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde ìkàn sí olóyè máyé fún Aníkúlápó gbogbo ara kìkì òògùn abániyẹ̀rà wẹ́ni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa owó tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé olólọ ìjì kìí jà kó gbé ọlọlọ a kì í bóyá olóko ní ògún ìwọ náà rẹ yóò ká rẹ ló kọ. now ẹ káàbọ̀ padà yẹn ni wa nọ́mbà bàbá Máyégún ní bá ti fi tiwa gbọ́ ẹ pè wọ́n ẹni tó bá fẹ́ dira ìwọ́n tó fẹ́ débi tí Nàìjíríà lọ sí ìwọ́n tó bá wọ̀ kó lówó tó máa fi lọ sí ìlú èyí ìyá lọ dira tàbí tó lówó tó máa fi sákúrò lọ dira ìwé àti ìbò kọ́ ọ̀tọ̀ nílẹ̀ Yorùbá eléyìí tí mo play nọ́mbà bàbá yìí torí ẹ̀yìn tẹ̀ balẹ̀ mi tẹ̀ fẹ́ lọ bá
bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ mi mọ̀ wọ́n rí mi rí wọn rí ṣùgbọ́n gudugudu méjì àyà mẹ́fà tí bàbá yìí ṣe àfi kébé náà polówó ẹ̀ kẹ́yìn èèyàn wá lè jàǹfààní wọn bẹ́ẹ̀ ni so now ọmọ Yorùbá má ṣe o mo rí àwọn kan tó ń claim pọ́ mọ́ OPC làwọn tí wọ́n ń sọ̀rọ̀ sórí Sunday Igboho ẹnu ẹlẹ́wà yìí ọ̀pọ̀lọpọ̀ yín pariwo ọ̀gá ní Gani Adams jẹ́ fi ṣe Sunday Igboho ṣíṣe kápẹ́ńtà ló kọ́ wọn ni àbí iṣẹ́ mẹkáníkì àbí kí ló kọ́ wọn mo rí bàbá òkòdú kan tó ní olóyè Sunday Igboho ní 1997 tí ààrẹ Gani Adams ń fa wàhálà tó ń ṣe gbogbo ẹ̀ gbónìgbòho wà ń gbà ẹ̀ èsì wọn rèé olóyè Sunday Igboho wà lójú ogun ní Mọdákẹ́kẹ́ ń gbà ẹ̀ olóyè Sunday Igboho ti jagun bọ̀ sí kọ́wọ́ Mọdákẹ́kẹ́ tó ṣẹlẹ̀ ni òun lè ṣe wípé àwọn ni actor fíìmù Mọdákẹ́kẹ́ kò lẹ́yìn pọ́n kéwì kan lọ sí ìwé pọ́n kéwì kan sí ẹ̀yìn rẹpẹtẹ wọ́n máa mú pọ̀ àtàwọn Mọdákẹ́kẹ́ ni bẹ́ẹ̀ ni bóyá lọ́wọ́ mẹ́wàá tó bá ilé fẹ̀fà gbà ẹ̀ tọ́dẹ̀ ṣe gudugudu méjì àyà mẹ́fà nígbà yẹn ààrẹ Gani Adams sì ń gbẹ́rù tẹ̀lé bàbá Fáṣẹ̀hùn ni tọ́ba dẹ̀ tí wá wà ní fíìmù gbà yẹn náà òpònú kan ní ìgbà tó dìklẹ̀ ìgbà tó fẹ́ mú ààrẹ Gani gbà yẹn wọ́n dúró tọ́ wọn sá lọ ta ló fẹ́ mú wọn gbà yẹn ta ló dìklẹ̀ wọn tẹ̀lé gbà yẹn ẹ fẹ́ fi ẹ̀sùn tí wọ́n fi fẹ́ fi gbé olóyè ẹ fẹ́ fi wéjì tí wọ́n fi gbé ààrẹ Gani ni ó yàtọ̀ síra wọn tó bá yẹ pa ààrẹ Gani Adams lágbára kan nígbà yẹn ni kílé tí wọ́n lọ yanjú ọ̀rọ̀ Mọdákẹ́kẹ́ àwọn lẹ́ẹ̀kọ́ yanjú ẹ̀ náà tó bá jẹ́ lóòótọ́ ní OPC ọ̀ ti gbà ẹ̀ tọ́ ọ̀ ti ju olóyè Sunday Igboho rẹ̀ kílé tí ààrẹ Gani Adams ṣe lọ pa lọ́wọ́ ẹ̀ Mọdákẹ́kẹ́ tí wọ́n tiẹ̀ tó débẹ̀ ṣèbí ń gbà ẹ̀ wọ́n gbà ìyàwó mi wọ́n gba kílé kan ọmọ kan náà àdúgbò jáde ohun tó bèsì ṣe nìyẹn nígbà yẹn ẹ má tọwọ́ bọ̀ wá lẹ́nu àti fi ààrẹ Gani Adams sílẹ̀ kọ́ra máa jẹmu láwọn lọ àti fi wọ́n lẹ̀ ẹ má tó tọwọ́ bọ̀ wá lẹ́nu tẹ bá tọwọ́ bọ̀ wá lẹ́nu àásọ̀ kan tí ò yẹ kẹ́ gbọ́ nǹkan tó yẹ ká sọ kẹ́ gbọ́ àásọ̀ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ olóyè Sunday Igboho tiẹ̀ mọ̀ bí anybody gan wà láyé mọ́ you see him he is doing well olóyè Sunday Igboho ráyè ìjà kan ráyè wọ́n ràn bí ilẹ̀ Yorùbá ṣe máa ná àlàáfíà bí security ṣe máa dúró ilẹ̀ Yorùbá òun ló bá bàbá mi olóyè Sunday Igboho ohun tó wà lẹ́yìn tó bá pẹ́ tẹ̀ wá bá wọn jà pé kọ́ lè gbé security fáre náà ni olúwa mi sọ wọ́n ní anybody tí gọ́ọ̀mẹ̀ntì bá gbé fún àwọn àtẹ̀lé anybody táwọn bàbá bá fà lẹ̀ àwọn àtẹ̀lé lọ́dọ̀ kọ́ ni kó jà wọn làwọn máa ṣíwájú olóyè Sunday Igboho lépò wọn lé owó wọn lé owó ìjọba wọn lé anything wọn lé position wọn lé political appointment wọn lé oil well ẹ fẹ́ fi ẹni tí gbogbo force declare at the same time the president declare pé ó fẹ́ separate Nàìjíríà káwọn Fúlàní tó kó bọ́ tó kó gbẹ tí wọ́n tún tó fi ojúmọ́ dọdẹ káàkiri ẹ fẹ́ fi wí ẹni tí commissioner of police kọ́kọ́ declare wọ́n tẹ̀ ẹ fẹ́ fi wí ẹni tó yẹ pé ó pọ̀ lẹ́yìn ẹ̀ bí omi èrò mẹ́rin ló wà lẹ́yìn olóyè Sunday Igboho gbàtọ̀ jagun Mọdákẹ́kẹ́ ẹ mọ̀ pé èrò tó wà pẹ̀lú ààrẹ Gani lè kọ́kọ́ lè tó káwọn ọlọ́pàá má lè lọ mú wọn gbà ẹ̀ scope gbogbo ẹ̀ scope ni nà nígbà tó wá ká olóyè Sunday Igboho mọ́lẹ́ tí wọ́n fẹ́ wá pa wọ́n tó bá jọ́mọ àsímì ni àjọbẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe mọ̀yànmọ̀yàn yìí èwo ni bàbá yín lè ṣèkan tí olóyè Igboho ṣe ní èwo nu wọn ló lẹ̀mí ẹ̀ tó bá ka mọ́lẹ́ tí wọ́n á dẹ̀ gbé wọ́n ní face to face kádẹ̀ tù lọ tẹ́yìn ìwé kan wọ́n ti pé wọ́n yìnbọn fún wọ́n fọkàdà gẹ́rẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ̀rọ̀ àǹdí sọ́kà nígbà yẹn wọ́n block ọ̀nà dé títí iwájú lọ́hùn títí ẹ̀yìn lọ́hùn débi pé gbogbo environment ẹ̀ no movement ni lásìkò tó ń sọ pé táwọn tí Buhari wọn wá tó ń sọ pé ṣọ ìlú ọlọ́wọ́n gbà ẹ̀ àwọn àmì dí gbogbo títì gbogbo mọ́tò turn back ni
mo lọ fẹ́ ságbà borí ìfẹ́ sáré gbàgbà ó bẹ́ sílẹ̀ ní ọgbẹ̀gbọ̀ fẹ́ǹsì ni àwọn tó gbé wọn kó fẹ́ǹsì àwọn yẹn náà ṣe escape wèé ṣe gbẹ̀yìn tẹ̀ ń ṣe ní yọ̀kọ̀yọ̀kọ̀ yẹn ẹjẹ́ lọ wá ṣẹ̀ṣì kẹjẹ́ lọ tẹra mọ́ ṣe security tẹ̀ ń ṣe kẹ lọ tẹra mọ́ ilé epo tẹ̀ ń ṣọ̀rọ̀ mo lè sọ ní gbogbo ìṣẹ̀lẹ̀ àrífín ní gbogbo ọ̀nà àtẹ̀yìn àtàwọn tó wọ̀nyí àtẹ gbogbo wọn mọ̀ pé ọ̀gá wà ń bẹ̀ kí lẹ fi ń ṣeré ẹ láì ṣàríbe pa kí kọ́ bẹ́ẹ̀ máa jáde lẹ́nu àgbàlagbà tí ó bá ń ṣàríbe pa torí pé ẹ wá kí ṣe Sunday Igboho ní Bẹ̀nẹ̀ tẹ parọ́ fún wọn pẹ́yìn ní prọfẹ̀tì Ọbásanjọ́ ẹ mú ọyàn ọkùnrin kan wá ṣèbí ṣe Sunday Igboho lè ń dànù ìjọ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó sì dànù ìtara ẹ̀ ni wọ́n fi ń sọ̀rọ̀ sí àgbàlagbà lẹ́lẹ́ pé ráyé ṣì ọ́. Láàólá bitter tea ẹkùn tí wọ̀ dáadáa pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀sìn ìjádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni Láàólá bitter tea yóò bá wọ̀ dáadáa ìṣòro ara ríro ń kọ́ Láàólá bitter tea òun ni ká ẹ pín ra láti wá egbòogi Láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá rárí ẹ̀rí ìlú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ Láàólá bitter tea ìra orí àtọ̀ ọbẹ̀. ẹ káàbọ̀ padà yẹn ni wa Láàólá bitter tea bọ́n ṣe sọ yẹn náà ló ṣe rí ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn wá ké ìwọ tó lè ṣe dídí ìwọ tó nídìí anything man power ẹ ṣàpè Láàólá bitter tea bẹ́ẹ̀ ni a lè fún wọn ṣe àtúntò táwọn specialize yìí tó lọ́n fi rán wọn nìyẹn. now ọmọ Yorùbá má ṣe o ẹ wo kíní mi nílé play fídíò yìí fún yín ọmọkùnrin tẹ̀ ń wò yìí ó tẹ́ màálù lẹ́bi èèyàn ó dẹ̀ ń bá sùn ohun tó pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe kí n jẹ màálù yìí ẹ̀yìn náà ẹ wò kéèyàn kí màálù sùn ó dẹ̀ kéèyàn kí màálù mọ́lẹ̀ ẹ ti rí báyìí ṣe ti rí báyìí mọ̀ọ́mọ̀ torí prógámù ìbáwọ̀ bá fúlàdì ẹ̀ ṣẹ́yìn náà rí kó máa kó bá màálù sùn kárakára ó wà lórí màálù yẹn for more than 50 minutes wọ́n fi ń kun màálù yẹn ní àwọn fúlàní kẹ́lẹ́ fi máa mọ̀ pé wọ́n kó ní pọ̀ nù wọn ọmọ Yorùbá odò àjò àkóníbí ọ̀dàlẹ̀ àní èdè báyìí lọ kẹlẹ̀ gbé polówó Olúwa ó kò fún advert tẹ́bá lẹ́nu ìṣẹ́fẹ́ ká pariwo síta fún yín ẹ̀pọ̀ wá sórí +229 57 79 79 70 +229 57 79 79 70 tàbí WhatsApp number yìí náà ti Nàìjíríà number yìí sórí 08176034216 08176034216 tẹ́bá ní ìbùkún tẹ́bí bá a sọ tàbí ìkejì àbẹ̀fẹ́ pé wàá ṣàkíyèsí tàbí fẹ́ fi kún nǹkan tá a sọ àbí fẹ́ yọ kúrò whatsoever ẹ pè wá sórí àwọn nọ́mbà yẹn tàbí kẹ́ ímeèlì wa sórí combination good.